بسم الله الرحمن الرحيم إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم هذا فجاء يبان محمد هذا كما أرسلنا إلى فرعون رسولا يلا صلاة يبان نبي فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا الله 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 مولى رسول الله بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله أكبر صلى الله عليه وسلم ìkẹ́nà tó sán gẹ̀rẹ́gẹ̀rẹ́ kó délé àwọn sọ̀hábà látọ̀rí àwọn sọ̀hábà kó délé àwọn tábìí látọ̀rí àwọn tábìí kó máa sàbọ̀ إدري مولانا أحمد التجاني رضي الله تعالى عنه مولانا شيخ إبراهيم النياس رضي الله تعالى عنه مولانا المرحوم الشيخ آدم عبد الله الجوري رضي الله تعالى عنه àwọn bàbá yìí ni adágọ́ ẹni tí ń jẹun ń jẹun ẹni tí ń rojọ́ ń rojọ́ bọ́tọ́ sáwọn tí wọn mọ̀ wọ́n àwa tá a mọ̀ wọ́n
nígbà tá a bá dárúkọ ní bàbá Sheikh Adam. Radiyallahu ta'ala anhu. Ó yẹ ká gbóhùn sókè dáadáa. Radiyallahu ta'ala anhu. Àwọn àpèrànà ṣe nìyẹn. Radiyallahu ta'ala anhu. Ìyàwó pé gbogbo wa ti rí. Tọ́ba pè wá mínísítà, àjọ mínísítà. Bàbá ní sẹ́nitọ̀ ni wá, àjọ sẹ́nitọ̀. Alhamdulillah. Tọ́ba ní chíìfù kan ní bọ̀, àjọ wọn. Inshallah. Tàbá dàgbọ́ bàbá Sheikh Adam. Radiyallahu ta'ala anhu. Tàbá rẹ̀ ní tí ó mọ̀ wọn tó wọn bá wí radiyallahu ta'ala anhu. Ya Rabbana ya ilahi. Àmín. اغفر للشيخ اللوري Bàbá dáadáa. الهدي بالصالحين لزمرة المرسلين يا ربنا يا إلهي اغفر للشيخ دام الله حياتكم. Ẹ dákun fẹ́ ká fà kakún rojọ́ nígbà tá a délé ọ̀rọ̀ bàbá Sheikh Adam. الله تعالى عنه. Tẹ bá wí radiyallahu ta'ala anhu dáadáa inú mi ó dùn dáadáa ìgbóná tẹ fún mi lọ lẹ́yìn bàbá Sheikh Adam. Àfáàtì mílẹ̀ ni ànábì Ádámọ̀tà kọ́kọ́ ìjọ Jímọ̀ ni wọ́n bí. Bàbá wa àgbà Ádámì ìjọ Jímọ̀ ni wọ́n bí wọn. Maulana Al-Marhum Sheikh Adam ìjọ Jímọ̀ ni wọ́n bí wọn. Ẹkún kan pa mí láti bí oṣù mélòó kan sẹ́yìn. Mo wá wo gbogbo ayé pátápátá látòkè délẹ̀. Mo rí i pé àwọn ni wọ́n ń tàbùkù àwọn bàbá wa Sheikh Adam. Mo rí i pé àwọn àfáà náà ni. Àwọn àfáà náà sì ń kú bàbá wa Sheikh Adam. Tẹ́kù bàbá Mudirul Markaz lóní. Àwọn tán kéwú lọ́dọ̀ wọn náà ni tó ṣe pé àlùbáríkà Sheikh Adam náà ń gbé káàkiri ayé. Àfáà wa àgbà Afọ́ndáníyà. Ó ní Afọ́ndáníyà. Ó ní wàlúpà. Àlá rọ́bùhìn wọ̀hìnní. Buhainati àbí olótìmí. Ọwọ́ ní iná rògbò rọ̀bí ihò bọ́nbìlì àkìmájì. Ọwọ́ ní wákìf. Afọ́ndáníyà. Ó ní wákìf ní Màtíyà. Aládìyàrí àkíbàtẹ̀yìn. Kánú ní kìyàtà alázàmánilẹ̀ àǹkàdì. Ẹ̀rí yìí ni. Wàrùbá ọ̀dà máa bá díẹ̀. Bàbá wa alẹ́dí wàfà. دام الله حياتكم. Afọ́ndáníyà ó ní wálébá ó ní kódúró. واربع Tábàdé ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn Sheikh Adam. رضي الله تعالى عنه. Ẹ dákun àwọn àtàjọ́ ọmọ kéwé jájọ́ ọmọ lámì. رضي الله تعالى عنه. Afọ́ndáníyà wá ní wálébá. واربع Aláwọ̀ mọ̀hìnlì. واربع
مهلي وهينة مهينة إن الربوع إن الربوع ربيع قلب الأكمد ربيع القلب الصلاة الأبد èyí tèmi fẹ́ ni kéèyàn máa bá yín lọ́jọ́. ó ní wọ́n rí pa sábàdínlé àwọn ṣẹ́kẹ̀ ádámù sábàdínlé ọ̀rọ̀ wọn àwọn dálí àlòkùtò wa ó ní wọ́n rí pa. wàrìbá ó ní ẹja máa kó dúró ẹja máa dúró ń bẹ̀. wàrìbá aláwọ̀ aláwọ̀lìbá wàhálàtí ó ní ẹja máa dúró ṣẹ́jú kan. مهينة aláwọ̀ ìlú mọ̀hẹ́lì على ربه المهلي ẹni tó ṣe pé iṣẹ́ tó ṣe ọ̀tán táyé fi parẹ́ táyé parẹ́ iṣẹ́ tí ṣèkè ádámù ṣe kò ní tán. الله wọ́n wá ní ẹni náà. قلب الأكمل iná rúgbọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ sọ́yà. iná rúgbọ́ rọ̀bíìmù kọ́nìbìlẹ̀ àtìmọ́dì àbí àtẹ̀síwá wa. إن الربوع ربيع قلب الأكمل wọ́n wá ní wàkífù láti ìyá ó ní nǹkan àbúrẹ́ tẹ́ ẹ fẹ́ lómi nìsín ọ̀dọ̀ ṣèkè ádámù náà ló ti kéwù àwọn tí wọ́n á gbé mọ́tò rẹ̀ kọjá níwájú ìta amẹ́ríkàsì yọ̀mù wọn á yín mú síbẹ̀ báyìí. وكفي متيا على ديار عيبتي àwọn ọ̀dàdì àwọn ni wọ́n ti fọ́ọ̀tù àti ìyá ó ní nǹkan àgọ́rẹ́ yẹ. على ديار عيبتي màtíríà ètù mọ́lẹ̀ yẹ وكفي متيا lọ́jà bọ̀ ó ní nǹkan àgọ́rẹ́ yẹ tí ń jọ lójú yẹn wà kí وكفي متيا ó ní gbé dúró dá dúró. على ديار عيبتي tó bá jẹ́ wájú ìta amẹ́ríkàsì àbí ìjọba tó dákọ̀ sí ká ádámù dúró báyìí. كانوا القياس mo ti wá dúró yìí. إلى الأبد ẹ wá jẹ́ gbogbo owó dúró. القياس من الزمان للأنكبير ṣe mọ̀ pé وكفي المتيا ẹ dákun torí ọlọ́run ṣe mọ̀ pé tá a bá fẹ́ ka national anthem nàìjíríà ó ní bá a ti mọ̀ tó. ìta wà wílísì tí ó máa já sí pé àfi kí bàbá wa ṣèkà ádámù. iṣẹ́ ṣèkà ádámù gángan ni iṣẹ́ rẹ̀ tí ṣèkà ádámù ṣe é lẹ̀ àwọn alágbó yìí. ẹ wá dúró ẹni ká ló wọ́n fọwọ́ lé àyà báyìí ká fọwọ́ lé àyà ẹni tó gbó wájú ọ̀gá rẹ̀. Ọlọ́run níbi àwọn yín mo ti ṣe báyìí. ká ní ewé lẹ mọ́ bẹ́ẹ̀. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد امين رضي الله تعالى عنه mo darí kíkí sọ́dọ̀ àwọn ẹni ọlọ́run tí wọ́n bẹ ní kálẹ̀ tọ́ba jásí pé kínkì yín náà lè fi ju máìkrófóònù lẹ̀ ẹ̀yìn náà ti tó.
gbogbo àfáà tí ń bẹ kalẹ̀ lóní mímọ́ àyà wo la fẹ́ ké tẹ́ẹ̀tì mọ̀túnmọ́ rẹ̀ ju bá ti tù lọ àdìsí wo la fẹ́ kà tẹ́ẹ̀ mọ̀túnmọ́ rẹ̀ ju bá ti tù lọ orin wo la fẹ́ fà tẹ́ẹ̀ mọ̀túnmọ́ rẹ̀ ju bá ti tù lọ mo wá gbé kíkí náà. Anala arifu illa tumu. Èmi jẹ́ nìkan gbogbo lẹ́gbẹ̀ẹ́ mi torí Ọlọ́run. Anala arifu illa tumu. Fajmuruni bi atori kumu. Látòrí àfa wa sùkúrú ló àgbà. Kúlù ṣàkàzí bí àzízí tẹ̀mí. Wàzízí ìsàìlá tumu. Wàzízí ìsàìlá tumu. Bàbá wa Asimu Làwá ni mo kì í. Anala arifu illa tumu. Gbogbo mu sí mo kì í. Bàbá wọn ní rísì. Alhamari. Anala arifu illa tumu. Oníjà máa ń kí nǹkan mọ́ máa dàdó sílẹ̀. Anala arifu illa tumu. Fajmuruni bi atori Bàbá wa fún mi lásán ni mo kì í. kúlù ṣàkàzí bí àzízí wàzízí ìsàìlá tumu. Wàzízí ìsàìlá tumu. Bàbá wọn lórí mo kì í. وهيجا وفي كل أحوال وفي كل ذات وفي كل أحوال وفي كل ذات. Ọwọ́ darí kíkí náà torí àsìkò. Ọ̀kẹ́ nu àwọn àfọ àwọn àgbà tí mo fẹ́ fi kí àfọ àlùbádámi kí n tó dọ́dọ̀ àṣọ láàánú. Àfọ àwọn àlùbádámi máa ń pa mí púpọ̀. Ìfẹ́ àwọn máa ń pa mí ní gbogbo ògbà. لقد جاءكم رسول من أنفسكم. Bàbá wa àtẹ̀sí wà fa àfọ àwọn àlùbádámi. Àwọn làfà kíké mọ́sálù àdọ̀rí. والاختلافات بين الإخوة والانشقاق والأحباب. مصاروا على àfáà Al-Bagawi ọ̀làjú tọ́lọ̀ ń fún wọn kò gbé tẹríba kúrò lọ́wọ́ wọn civilization ara wọn ó tún jẹ́ kí tẹríba kóore tọ́lọ̀ ń ṣe fún wọn ni. Azizun alayhi ma anittum. wal-ikhtilafati bayna al-ikhwa kò sí bó ti tọ́ Bagawi jà tó àfáà Al-Bagawi ò ní bọ ọjà yóò tún máa wá àbàṣepọ̀ náà ni. Harisun alaykum bil mu'minina ra'ufur rahim. tó bá rí bẹ́ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀ kò í sí kéèyàn ṣe ọdún mẹ́wàá wọ̀ wá dínkù wọn lékún sí ni gbogbo èèyàn kọ́ lọ́dọ̀ tó ní bẹ́ẹ̀ fún àfáà Al-Bagawi yóò máa máa yàgò tó máa dà sí nítorí àṣà. ìbátò káwọ́ bá làkàbọ̀ àfáà ọlọ́mọdé ọba jẹ fún yín. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر من شانئك هو الأبتر. ọjọ́ ti lọ ọjọ́ ti lọ ọjọ́ ti lọ. àwọn kan wá ní قال بعض الفقهاء wọ́n ní ká sí ọjọ́ bí báyìí wọ́n lára àmọ̀ ni wọ́n lọ́nà wọn ò fẹ́ wọ́n ní sáà nàbí ṣe lóòótọ́ ànábì ò ṣe kò sáàyè fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam. عليه وسلم ẹ̀rí pílẹ̀ ẹ̀kẹ́ tí bàbá aṣọ lóòlù wọ́n fẹ́ sọ̀rọ̀ Mutawalli nílẹ̀ ẹ̀kẹ́ wọ́n fi ń ṣe rẹ́fẹ́rẹ́nsì Mutawalli Sha'rawi àfàgbà nílẹ̀ Cairo náà Shehu Mutawalli Ash-Sha'rawi
tó jásí pé alábàtà mọ̀dé ha afúntẹ̀ sírí àgbà ni mo tàwa ní ṣàárọ̀ mi. Ànábì sallallahu alaihi wasallam. Ànábì òsọjọ́ bí lóòótọ́ àmọ́ta bá wò gbogbo ọjọ́ Mọ́ndé lọ́jọ́ náà bí ànábì lànábì àmọ́ àgbàwẹ̀. Sallallahu alaihi wasallam. Sẹ́láyà ànábì ṣé ìjọba yìí wà ń bà náà kò sí. Ìtọ́gbà ìgbà yẹn mú lànábì ṣe. Ìtọ́gbàgbà tiwa mú là ń ṣe yìí. Èyí tá a wá ṣe yìí ọpẹ́ là fi kú kí ni kí wọ́n dá bá dùn òkà má yìí kí náà wí jù. Qala ba'dul fuqaha wal ulama. Qala ba'dul fuqaha. Qala ba'dul fuqaha. Nínú àwọn àfà tí wọ́n jìnnà tó ni wọ́n pé kí ló wí. Wal ulama. Àtàwọn àfà àgbà náà kí ni wọ́n wí. بأن الاحتفال بعيد ميلاد الشخص Pé ká máa sọjọ́ àbí nísìn mo wá rí pé ìyàwó mi gbé àsí mi mo wá mú ọjọ́ òbí rẹ̀ mo ní mo fẹ́ ṣayẹyẹ fún kése pé mo fẹ́ ṣe pé mo fẹ́ nànàkúnà mo fẹ́ fi dúpẹ́ orí tí ń ṣe fún mi ni mo fẹ́ fi dúpẹ́ fọ́nà òun ni. الاحتفال بعيد ميلاد الشخص ليس محرما. Àfọ̀jọ̀gbọ́n ní kì í ṣe àràbù ó ní Ọlọ́run òfin lára mu. Náà إذا خلت من أي أفعال تميل إلى الأفعال السيئة. tó bá ti já sí wípé a ní kọjá là wà lórí ọjọ́ òbí tá a bá gbá fẹ́ ṣe tá a bá ṣe kò sí láì fi bẹ́ẹ̀. والمحرما. Tá a bá ti ní ṣe nǹkan tọ́lọ́wọ́ ọ̀fẹ́ tá a bá sọjọ́ òbí ẹ wa kò sí láì fi bẹ́ẹ̀. Alákọ̀ọ́kọ́ kí ló wí dáhùn. وقال البعض Àwọn akẹ́kọ̀ọ́ tó wí. بأن أعياد الميلاد التي تجمع العائلة. Pé ká sọjọ́ òbí ká wá kó àwọn àìlà àwọn olólùfẹ́ àwọn ẹbí ká kó wọn jọ báyìí ká láà fẹ́ sọjọ́ òbí. والأقارب. Àtàwọn tó súnmọ́ wa ká pè wọ́n ẹ wá bá mi pàpè jẹ ẹ wá bá mi jẹun mo fẹ́ dúpẹ́ fọ́lọ́ lórí ọjọ́ òbí mi. والأصدقاء يعبدون. Òun náà ni àfa sọ̀lá ike wọ́n pe bàbá Asimu Lawali láti Ìlọrin wọ́n pe bàbá mínísítà wà Ibrahim Alẹ́dí wàfá bàbá Abdulmulu wọ́n lágàdé Alibagawi wọ́n pè mí lágbógbó wa àwọn àfa àgbà láti Mùsí wọ́n pè wá àwọn àsìkò òun yẹn wá bá a dúpẹ́ mo tún dé kí lọ́dún kan lónìí. ولا مانع من ذلك إذا خلت من المحرمات. Àbá ní kò sí láì fi bẹ́ẹ̀ tá a bá ti lè tọ́ pápọ́sẹ̀ kúrò níbi nǹkan tọ́lọ́wọ́ ọ̀fẹ́ kò sí tó burú bẹ́ẹ̀. كشرب الخمور. Ẹni bá àwọn ọmọ sọjọ́ èyí tí ẹni pé nígbà tí bàbá wa tún lùlù fẹ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan àgbàdua bẹ̀rẹ̀ lẹ́gbà tá àgbàdua bẹ̀rẹ̀ tán ajá Kùránì ń bẹ̀ lẹ́gbà tá a dé Kùránì tán àṣemájú Ànábì sallallahu alaihi wasallam sẹ́yìn májú adúpẹ́ fọlọ́ǹkẹ́ adúpẹ́ tí a sọ láyé tún lékún lọ́dún kan lónìí. إذا خلت من المحرمات. Ọtí dàtà wa kọ́ kalẹ̀ nísìnyí. Ṣèbọ́rọ̀ Ọlọ́run náà là ń wí. Aláfíà wa létí pé ní Ọlọ́run sọ báyìí, Ọlọ́run fẹ́ báyìí, Ànábì ni a ṣe báyìí. كشرب الخمور. Má sọ kí ló dé? وكاشف العورات. Táwa lọ wáyà yìí, àwọn ìyá wa lájòkó yìí. Ta nínú wọn tó sí òwò rẹ̀ lẹ̀ tí wọ́n ń jó ní bíbà yìí? Kò sí. Àfáàní tá a bá ti lè ṣe tá a ní ṣe yìí o, tá a bá tọjọ́ ọ̀bí kò sí láì wí bẹ́ẹ̀. وقال تعالى Ọlọ́run bá lè kí ọlọ́wọ́ sọ wípé. يا أيها الذين آمنوا. Ọlọ́run ní mo pè é kẹ́ nígbàgbọ́ sẹ́mi Ọlọ́run tẹ̀sí tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam. إنما الخمر والميسر. Ìtọ́lọ́wọ́ ọ̀fẹ́ ọtí mímu àti tẹ́tẹ́ títa lọ́lọ́wọ́ ọ̀fẹ́ kí làáfà wí náà sóbẹ̀. وقالت دار الإفتاء المصرية. Àwọn ilé ẹ̀kọ́ kan ní ìlú Mọ́sálì náà kí ni wọ́n wí nípa ọjọ́ ọ̀bí. بأنه يجوز للأقارب صيد العيد وأصدقائه. Ọlọ́dún ọjọ́ ni tí ń sọjọ́ ọ̀bí rẹ̀ kó pé àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹni tí ń sọjọ́ ọ̀bí kó pé gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ jọ pé wọ́n máa dúpẹ́ fún Ọlọ́run. والمقربين إليه المشاركة في الاحتفال. Lásọjọ́ ọ̀bí wa kò sáà burú bẹ́ẹ̀ mọ̀ só. لما فيه من إدخال السرور على قلبه. Ṣé báwo lásọ̀ láyé lónìí inú yóò dùn? Òun nínú yóò dùn jù lónìí. Pé èmi lọ́nà sọ èyí fún àwọn èèyàn láti Mùsí, àwọn èèyàn láti Lagos Island, àwọn èèyàn láti Kòròdú, àwọn èèyàn láti Ìlọrin, àwọn èèyàn láti Àṣeṣe, gbogbo àwọn alásàlátù ní èmi náà bá mi dúpẹ́ báyìí. إدخال السرور على قلبه والفرج بذلك.
àsọ̀láyé ẹ̀rọ bí ìdòwò ti wọnú ọkà àsọ̀láyé lẹ́ni kékeré ń kóra rẹ̀ jáde bí ọlọ́run tún dúpẹ́ fún ọmọ lẹ́kùn lọ́dún kan lónìí tẹ́báwọn kan ni wọ́n jọ bí wọn àbáwọn akẹ́kọ̀ọ́ náà jọ bí wọn gift kékeré tí wọ́n mú wọn fún àsọ̀láyé kí làbọ̀ akínú wọn kọ́ nìkan sísàlẹ̀ rẹ̀ gbàgbà kí n bọ́ ọjọ́ ti lọ. Bidumbahi laka ya bunal khairi. Ọmọ aláàdì ìgbé. Ya abdal wasi'i baban nasri. Gbọ́mọ pè báyìí ni agbádá rẹ̀ ẹ̀jọ̀kọ́ náà. Bidumbahi laka ya bunal khairi. Bẹ́ẹ̀ni ọmọ aláàdì. Abdal wasi'i baban nasri. Masha Allah. Dagidago. Lada ikon auda gidago bili amuri. Bẹ́ẹ̀ni. Salakumullahu ya salahi. Bẹ́ẹ̀ni. Umran tawilan wa gidan. Amen. Dàdó. Ọ̀dà kí kò sẹ́ni tó fẹ́ lọ sọ̀rọ̀ ayé. Láàdá ìgbọ́n àwọ̀dá gíga gan. Farabalẹ̀ jọ́ wúlò lògì dáadáa.
dáadáa ọmọ ádámọ̀ ni ọ́. Àṣọlá yóò kòsò kòbò ọ̀rọ̀ ní kòsò ọ̀rọ̀ kòbò ní láyé. Sáádà kò mú lọ́wọ́ àyà àṣọlá yìí. Àbáta àṣọlá yìí. Ọlọ́wọ́ máa lé ikú sílẹ̀ níbi kù láíláí. Ọmọ àtọ̀wé àwọn àgídá kí ni ó sì rí. A máa da jóná. Ó nà báwọn èèyàn fẹ́ràn yìí. Ọmọ àtọ̀wé là. Àwọn obìnrin ò sáábì fún yìí. Ọmọ àtọ̀wé là. Sáádà kò mú lọ́wọ́. Sáádà kò mú lọ́wọ́ àyà àṣọlá yìí. Lọ́dún tó lọ bẹ́ẹ̀ ti rí bọ́yìí. Àyà àṣọlá yìí. Ó ní kú tí kò èso rẹ̀. Ó lè wá ní padà tó wá kò wá jáde pẹ̀ nínú ìgbẹ́jọ́ mú jáde pẹ̀ mọ́ o. Ẹ ti ṣe ámì jẹ̀ máa. Sáádà kò mú lọ́wọ́. Sáádà kò mú lọ́wọ́ àyà àṣọlá yìí. Sọlá yìí kò tóbi sọ̀rọ̀. Sẹ́wọ̀n tó àgbò òjò ní í ṣe fún yìí. Àyà àṣọlá yìí. Bẹ́ẹ̀ni. Àyà àṣọlá yìí. Sọlá yìí pẹ̀lú ìyàwó rẹ̀. Sáádà kò mú lọ́wọ́ àyà àṣọlá yìí. Òmùrà tọ̀wíyà wàkìnà bìlíùsì. Ìyàwó méjì ni mo ní, ìyàwó méjì mo ní. Mo wá sọ bẹ́ẹ̀ nìkan jò ní. Mo ní ìyáálé mi, Alájà Rọ́mọkẹ́. Ètò tún ìyàwó ṣe fún. Òmùrà tọ̀wíyà wàkìnà bìlíùsì. Ó ní ìyáálé mi, mo ní ètò tún ìyàwó ṣe fún. Sáádà kò mú lọ́wọ́ àyà àṣọlá yìí. Gbogbo obìnrin tó lọ lọ́wọ́ fún lẹ́bùn pé kọ́kọ́ fẹ́yàwó lè kó sì má jáde kúrò ní. Òmùrà tọ̀wíyà wàkìnà bìlíùsì. Tabarubìnrin tí wọ́n fẹ́yàwó lé Al-Badawi tí ò wá kú ní ọkọ náà fúngbà kan rí irú obìnrin bẹ́ẹ̀ bá bára bàálù fún kò kéré. Òmùrà tọ̀wíyà wàkìnà bìlíùsì. Ládágídàgún ládágídàgún. Ládágídàgún ládágídàgún bí ẹ̀mí. Àgbàlá yìí wò ní sọ pé kílẹ̀ tó padà wá sọ yìí. Sáádà kò mú lọ́wọ́ àyà àṣọlá yìí. Ọlọ́wọ́ jẹ́ kí lè fi sọ̀rọ̀ Òmùrà tọ̀wíyà wàkìnà bìlíùsì. ṣé mo ní sọ pé ẹ̀fún ìtàsọ̀ láyé mọ́ o. Wàbá dẹ́sẹ̀ yàbá tó kúkú ìlà yìí. Bisurati furqani zumali ajiri. Bisurati furqani zumali ajiri. Níparí ìtàbí ṣàdúrà fún Àṣọláni. Àṣọláni ìtàbí ṣàdúrà fún yín Ìlọrin làwa ti wá. Ká sọ pé àásàkálláhù mi ní àṣìyáyé àrùbá àti. Lóhùn sókè. Àásàkálláhù Bẹ́ẹ̀ni. mi ní àṣìyáyé àrùbá àti mi. Al-Badawi àásàkálláhù. Àgbákò mẹ́rin nìkan ní máa ń ṣẹ̀dá láyé lẹ́jọ́. Àásàkálláhù mi ní àṣìyáyé àrùbá àti mi. Bàbá wa yà á wà. Tí nǹkan mẹ́rin bá ṣẹ̀dá kò lóògùn. Àwa ní kọ́lọ̀ ń sọ Àṣọlá nínú mẹ́rẹ̀ẹ̀rin. Náà. Àásàkálláhù mi ní àṣìyáyé àrùbá àti mi. Àlìmọ́ọ̀tù làkọ́kọ́ àlìmọ́ọ̀tù. Àlìmọ́ọ̀tù. Ikú òjijì kò nípa yóò. Àlìmọ́ọ̀tù. Wàlẹ̀ àìṣíkù. Wàlìṣíkù. Wàlẹ̀ ìfìlásù wàlẹ̀ járàbù. Wàlìgíláàmù àlìgàmù. Àlìmọ́ọ̀tù wàlìṣíkù wàlìgíláàmù àlìgàmù.
وسلام على المرسلين والحمد لله رب العالمين. يكوني بيان أعزك الله من أشياء الباطل والعشق والكلوي والدهاء والكلي والطهام ọlọ́run ló yóò bàjẹ́ láyé láyé bàbá azeez abáàtáyé ọdún kalẹ̀ abáàtáyé ọlọ́run sábà tó tì í ẹ̀dẹ́kùn ẹgbẹ́ di pé a mọ̀ gbogbo ìlọ síbi tí ó lọ nísìn ẹjẹ́ kí gbogbo ìsáré farabalẹ̀ láàrin ìṣẹ́gun kan bàbá wa gbà láti ìlú Mùṣín ẹkú kalẹ̀ bàbá wa anásọ̀rí sọ́rí ọlọ́run sábà tó tì í bàbá wa mẹ́kúrì bàyá rọ̀bà a kì í gbé ẹkú sẹ́lá tààrọ̀ ọba tó ní kó má padà lẹ́yìn yìí èyí tó dáa jù nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà ní wípé bí ọlọ́run bá ní kí kòkó bèrè sáwọ́tì yìí lọ́dọ̀ rẹ̀ sẹ́wọ̀n pé kò sọ lẹ́ẹ̀kan gbogbo ọ̀pọ̀lọpọ̀ èèyàn nísìnyí àwọn èèyàn ti wá owó níbi kí wọ́n ti wá gbàgbé kí wọ́n tẹ̀bá bèèrè lọ́wọ́ lórí ìgbẹ́ kílódé yóò ní kíló kan ẹlákùnrin bí náà sọ́ọ́ tún lẹ́ẹ̀mí kéwúlẹ̀ nígbà òfin mọ̀ lẹ́nu pé kò sáwọn aráyé ṣe ìtọ́tọ́ lọ bá ní kó wá máa wá aráyé ṣe yọ àyè pé wọ́n á pèpè dákun wá sọ̀rọ̀ wá dé àṣírí rẹ̀ wá tú gbogbo wà lẹ́mọ́ dá wa lọ́rùn bá mi kú ní OPG ó pọ̀ bẹ́ẹ̀ ó wà nulẹ̀ wọ́n ń gbọ́ tí ẹ wọ́n ń sọ̀rọ̀ oríṣiríṣi gbà bá a ṣe wọnú gáàdì àlẹ́ wọnú dùrẹ́jì ilẹ̀ wọnú gbogbo ẹ̀ káàkiri àwọn mẹ̀kúndì ṣe ó pọ̀ tó tó báyìí náà ẹlẹ́wọ̀n bíà mẹ̀kúndì àwọn olówó ni ẹja lè fọ̀rọ̀ tó wúlẹ̀ ìgbà tẹ́ ẹ bẹ́ẹ̀ ìmọ̀ọ́mọ̀ àlùfáàdà ní ọjọ́ Sunday tó kọjá yìí àwọn oríṣiríṣi àwọn lòṣùṣù àwọn olùsọ ẹgbẹ́ kìí ṣe tòsí o àwọn tó dìnnà wá láyé nira báyìí ẹ̀ka ń dàálẹ̀ lòṣùṣù lẹ̀ àṣẹ inú ẹgbẹ́rún ìṣòfò yìí náà bẹ́ẹ̀ yà máa lówó lọ́sọ lẹ́ẹ̀kan mo ní dàrájà àtẹ̀wísì mo ní mẹ́rin àkọ́kọ́ alimán owó mo ní èyí tọ́lọ̀ ń ṣe fún yín owó gbogbo ayé ló mọ̀ bọ́lọ̀ kẹ́yìn ọlọ́run ní jẹ́ táwọn náà àṣẹ àrísìkí wàhálà dàrájà àtẹ̀wísì olókèrè jùlọ àrísìkí tọ́lọ̀ mọ̀ ṣe fún yẹn ẹlẹ́ẹ̀kejì náà ní àlàáfíà kéèyàn alálàáfíà àfọ̀ní ìyá àhùlà dàrájà àtẹ̀wísì nínú àwọn àrísìkí tó ga ní pẹ̀lú pé bẹ́ẹ̀ bá lọ́wọ́ tí o bá sálàáfíà ó rọ̀ tọ́ àlàáfíà tó owó ló mọ̀ wákàtí odi mẹ́ta odi méjì ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ mo mọ̀ kọ́ lọ́wọ́ bá nípa láwọn òní mú yín kú mẹ́ yóò bá wa sàánú yín níbẹ̀ ó náà ní sọ láwọn àbúnà bẹ́ẹ̀ bá lọ́wọ́ tó bá lálàáfíà tí ò bá rọmọ tọ́ gbogbo tó wá láyé rẹ̀ ó ṣòfò. bàbá mi kú ní bàbá tí wọ́n bí inú fọ́tò mo ti máa ń wọn báyìí ìpàdé wọn báyìí ní wọn ní báyìí àmọ́ nígbà tí wọ́n bí ẹ̀yìn kẹ́yìn wá yẹ̀ báyìí bá ń pariwo ọ̀rọ̀ lè fún lákàtà ọ̀rọ̀ lè fún lákàtà àyèmọ́ yẹ ẹni tí òun bàbá tí òun pàdé bàbá ní pé báyìí ìṣọ̀lá òun là náà yìí nígbà tẹ̀yìn yẹ̀. eléyìí àpò méjì àbọ̀ yìí kọ́lọ̀ jẹ́ pé àbá jáde abúlé pẹ̀lú dùnú. aláwọ̀ òfin ẹ̀mọ́ ìwọ̀n owó tó dé ẹni tó fi òun òun ti. bàbá mi kú yẹ gbà tí a lè tó wá parí ẹlẹ́ẹ̀kẹrin tí mo tọrọ fún yín bẹ́ẹ̀ ó náà ni wàrídọ̀ rabbil alamin ìyọ́nú ọlọ́run tí ẹ máa fi láṣeyọrí nínú ayé ọlọ́run bá mi kọ́ fún yín ẹ máa ń pè wá nínú gan o ẹ tó pè wá ẹ farabalẹ̀ ní tọ́jú ẹ ti ẹ̀rù tó bí agbègbè ọlátọ̀rọ̀ ṣe fún yín kọ́ ló jẹ́ nǹkan ọlọ́run bá padà lẹ́yìn yín o ọlọ́run tí ẹ máa dá sí ọlọ́run tí ẹ máa dá sí àgbàkọ́lá náà wà Muhammad gbogbo ọlọ́run ṣe fún yín pé yóò dìtàn ولا قول لا حول ولا قوة إلا بالله العلي العظيم. bàbá wa àlẹ́ sí ẹ̀dá kan lọ́kọ̀